ẹ̀yẹ wo ní social media àwa làwa máa ń búra wa àbá yọ máa fà bí yóò kú dà ó rà níbi táwọn ti ń búra wa lọ́wọ́ kí ni àrò kó lè jẹ́ common interest tó lè dà wá kọ̀ọ̀tà lè rí àkí ẹ sọ ká gbọ́. káwa àfa àtàárọ̀ náà tọ́lọ́run sì dá wa lóhùn tá à ń rí ìrànlọ́wọ́ láti ilẹ̀ lárúbáwá ká sinmi ká máa bú ẹni tí ò tí ì rọ́ náà nígbà tí wọ́n ì rọ́ náà. nígbà mọ̀lùkà sí ní ìsìn táwọn bá mú àwọn àdàbí àwọn oògùn ọ̀dà níjọ́ tó bá ti wà àdàbí àwọn mọ̀lùkà sí àwọn oògùn dà mo rò ní ìsìn ká sọ pé kíní kan wà lásìkò tá à ń múra wa lọ́wọ́ yẹn tó ṣe bá ń ṣe gbogbo ọmọ láǹfààní ṣáà lè jọ sọ̀rọ̀ pọ̀ tá a fi rí kíní yẹn mú. gbogbo ohun tí ọba lè dá wàhálà alẹ́ tí ì bá ṣẹbọ ká má mú kankan kábí lè máa ríra wa kó jọ. ẹ wọ́n bá wà yìí ní ìṣe bá ti wà yìí òòrùn là ń bẹ ẹ̀wà mùsùlùmí ẹ̀ ọ̀nà tó jẹ́ wà wọ́n o abẹ́rẹ́ dúró lọ́tọ̀ òwú dúró lọ́tọ̀. ẹ̀wọ̀n bá ó dìgbà tí gbogbo wa tá a bá ríra wa bí okùn táwọn kan ríra wọn bí ìgboro tá a bá bára wa ṣe láàtò bọ́ nínú wàhálà tá a kóra wa sí. bá a bá ti bá wa ní àwọn ara lọ́ọ̀kan ẹ wá wọ́n gan. ǹjẹ́ ọmọ ṣe wọ́n pọ̀ ju ti ṣe wá lọ́wọ́ ẹ lọ. òun ni disunity. wọ́n lọ bó ti yé ní sí káwò pé èmi tìjáni ànẹ́mí káwò pé èmi ọ̀dìrí ànẹ́mí èmi sàlàfí ànẹ́mí èmi alùsùnà ànẹ́mí èmi sùmọ̀rá lèmi mọ̀lùkàzíyà lèmi àdàbíyà lèmi tẹ́tọ́ ni alásàlátù làwà ṣàmsíyà làwà kékeré kankan gbogbo àwọn yàyàyà táà máa jẹ́ o ṣáárí kiri yẹn òun ni problem táwa mùsùlùmí tó ní agbára jù táà fi rí nǹkan kan àjí. òun ni problem tó lágbára jù táà ní. ó di ijọ́ tá a bá rí wípé ìsìláàmù làkọ́kọ́ káwọn ti bí yẹn tó dé ká tó rọ́nà lọ. ẹ wá wo àwọn tí a jọ wà lórí fíìlì tá a jọ ta kàngbọ̀n nílẹ̀ Yorùbá yìí wọ́n ti identify kíní yẹn gẹ́gẹ́ bí weakness wa wọ́n rí gẹ́gẹ́ bí pé weakness ni fún lọ́dọ̀ wa wọ́n wá ń lò against wa tọ́rọ̀ bá débẹ̀ nílẹ̀ ní ìsìn tó bá débi pé àjọ dùn nǹkan níta àjọ fẹ́ gbà láàrin ara wa táwọn náà fẹ́ gbà táwa náà fẹ́ gbà àwọn wàá wò pé àwọn kinní yìí ẹ̀jẹ̀ á dá sí wọn láàrin pé ẹ̀yin kan sàlàfíà ẹ̀yin kan sùfíà. àárín wọn dàrú ná. èyí ò láàrin wọn bára wa sùfí ni wọn sàlàfí ni wọn ní ìdí gbà kò ráyà tó sọ báyìí kò rá díìsì báyìí kò rí kinní kan báyìí èyí ò láwà tó dé lọ àwọn tí mo kéde nǹkan ká tó lajú. mo ìfọ̀tí ẹni sìn ẹ̀yà wọ́n ní social media àwa làwa máa ń búra wa àbá yọ máa fà bí yóò kú dà ó rà níbi táwọn ti ń búra wa lọ́wọ́ kí ni àrò kó lè jẹ́ common interest tó lè dà wá kọ̀ọ̀tà lè rí àkí ẹ sọ ká gbọ́. nígbà mọ̀lùkà sí ní ìsìn táwọn bá mú àwọn àdàbí àwọn oògùn ọ̀dà níjẹ́ tó bá tún àdàbí àwọn oògùn mọ̀lùkà sí àwọn oògùn dà mo rò ní ìsìn ká sọ pé kí ní kan wà lásìkò tá à ń búra wa lọ́wọ́ yẹn tó ṣe bá ń ṣe gbogbo ọmọ láǹfààní ṣáà lè jọ sọ̀rọ̀ pọ̀ tá a fi rí kinní yẹn mú. torí bẹ́ẹ̀ bá a bá lọ kọ́ kinní yẹn pamọ́ síbi kan kákan rí wọn gẹ́gẹ́ bí vehicles tí kálukú ń lò láti fi débi tó ń lọ. tá a bá rí bẹ́ẹ̀ kákan rí bẹ́ẹ̀ kárí bẹ́ẹ̀ kùnlé lè wúwo ọkọ ní nǹkan. n tó ń jẹ́ nǹkan gan òun lẹ̀ sí wa torí pé n tó sọ wá dẹyọ ọ̀kan pọ̀ ju n tó yà wá lọ́tọ̀ọ̀tọ̀ lọ. ibi kan náà lájọ ń kọ ní síkírù kùránì kan náà lájọ ń kà ìkàmọ̀ kan náà oṣù kan náà là ń gbààwẹ̀ bàbá náà jì ní wọ́n dé ìgbà kan náà láti wọn lọ oṣù kan náà lẹ́nu ìgbà kan náà lẹ́jọ́ dé gbogbo àwọn tó pa wápọ̀ yẹn ni ká máa wò ṣẹ́rí tẹ́tẹ̀ẹ̀tẹ̀ tó yà wá lọ́tọ̀ọ̀tọ̀ yẹn já fílẹ̀ bí i immaterial bí i insignificant. torí bẹ́ẹ̀ ẹ wá wo ní ìsìn òṣèlú ní bẹ́ńtà táwọn wò lọ́ọ̀kan ilé ìsìn òṣèlú bẹ́ńtà báyìí àwọn wò lọ́ọ̀kan kálukú wa la ní interest àwa ní àwọn ní òun ní ìwọ ní èmi ní kálukú wa ní interest wa lọ́tọ̀ọ̀tọ̀ àwọn politicians yẹn ń sìn kálukú wọn lọ́wọ́ àpèkán wọ́n dúgbọ́dẹ̀ wá wọ́n wò pé ṣé àwọn olóṣèlú kò sí tọ́kàn wọn pẹ̀lú ẹ̀sìn rárá o ẹ̀yin lè má mọ̀ o kò sí tọ́kàn olóṣèlú kankan pẹ̀lú ẹ̀sìn kankan mùsùlùmí ni wọ́n ní christian yẹn ni oníṣẹ̀ṣẹ̀ yẹn ni o kan politician in tó kan àwọn òun ni pé strategy wo la lè adopt tó lè fún wa ní result tó tán tó kan wọn nìyẹn o torí bẹ́ẹ̀ ìwà fáà tó fẹ́ hàn ààrẹ lè mọ̀ nítorí olóṣèlú kan ọmọ para rẹ dànù kì í ṣe pé nítorí tiẹ̀ kì í ṣe pé torí ẹ̀sìn tiẹ̀ àbí torí tiẹ̀ làwọn jẹ́ńjẹ́ tí wọ́n ń ṣe àwọn kan ń wò ni pé wọ́n á calculate ní calculation wọn every election season ni wọ́n máa ń ṣe wọ́n láwọn strategies lọ́dọ̀ wọn ẹ̀yẹn jókòó báyìí ó yá
kí la lè adopt lásìkò yìí ẹ jẹ́ ká mú gubernatorial candidate wa níbi báyìí nítorí nǹkan báyìí ẹ jẹ́ ká mú deputy gubernatorial candidate wa níbi báyìí nítorí nǹkan báyìí senator yẹn ẹ jẹ́ ká zone síbi rep yẹn ẹ jẹ́ ká gbé lọ bí for their own selfish interest kí wọ́n lè bá win election simple. ojú bẹ́ẹ̀ lọ ẹ̀sìn kọ́. tọ́mọdé ti win election ó tán nìyẹn jerry strategy tí wọ́n lò lọ́bẹ̀ yìí wọ́n lè má lò mọ́ tó bá dọdún méjì tọ́mọdé pé kò ní wọ̀. ṣé ti báyìí nìsín sotori bẹ́ẹ̀ àwọn olóṣèlú ẹ fi wọ́n lẹ̀ táwọn máa ṣe tiwọn torí pé ṣe tiwọn ni wọ́n bèrè lọ́wọ́ ẹnìkan pé what is your occupation only my occupation is politics. ẹni tó jẹ́ professional politician ṣé ẹ mọ̀ pé ìwọ náà nídìí ọjà rẹ tó ń tà tó mọ̀ pé gbogbo lè di ọ̀gá lọ́mọ ẹran. àyẹ̀bẹ̀ so leave them to do their practice according to their profession. mo rò pé tí ẹni sìn leave the politicians. ọlọ́run ní ìjọba jẹ́ fún ọmọ wọn ni wọ́n ṣorí rẹ̀. àmín àmín. gbogbo yín tẹ́ ẹ gbé igbá pátá lẹ́ wọlé ní gbogbo ẹgbẹ́ ẹ ti wọlé. àmín. ẹ sàmì. àmín. gbogbo yín tẹ́ ẹ gbé gbá gbogbo pdp ọ wọlé gbogbo apc ọ wọlé apm ọ wọlé akọọdù ọ wọlé gbogbo ilé wọlé gbogbo ilé ẹ̀dá rẹ gbogbo ilé ẹ̀dí gómìnà gbogbo ilé ẹ̀dí sẹ́nẹ́tọ̀ gbogbo ilé ẹ̀dí rẹ lẹ́ẹ̀kan náà lẹ́ẹ̀jọ dìbò ẹ sì jọ wọlé ẹ̀jọ wọlé insha Allah. àdúrà wa nu ẹ̀ṣẹ̀ àmì. àmín. wọ́n ibi tí mo ń lọ lélẹ́yìí o leave the politicians to do their profession according to the practice of that profession. Yeah. It is none of our own business táwa ò kí ń ṣe olóṣèlú ibi tó kàn wá lélẹ̀. ìtọ́kùn àwa gẹ́gẹ́ bíi muslim òun ni pé àwa náà ní interest tiwa áódù kí lẹ̀ ní interest tiwa islam interest tiwa nìyẹn now interest tiwa òun ni development interest tiwa òun ni security interest tiwa òun ni peace interest tiwa òun ni stability interest tiwa òun ni economic emancipation interest tiwa òun ni ntí bàbá wa tí wọ́n ti lẹ́kọ̀ọ́ fún ẹlẹ́kọ̀ọ́ sustainable development interest tiwa nìyẹn àìbẹ́ẹ̀kọ́ ṣẹ́ra àwọn tó jẹ́ interest wa yẹn òun ni káwa pursue religiously àdẹ̀lérí achieve tá a bá para wa pọ̀ ká sọ̀rọ̀ aládẹ́yọ̀ kan. ìjà ọmọ wa. wọ́n lọ sí yé. àgbọ́yé bàbá. wọ́n sọ bẹ́ẹ̀ tó kọ́ fún ọ̀nà àwọn ẹ̀mẹ́lẹ̀ ìgbé ìwà tẹ̀kọ́. àyẹ̀bọ̀ ìtọ́lọ̀ òun bẹ̀ náà nù. àyẹ̀bọ̀ ìnàmá ni wọ́n pè ní ọ̀nà èkó ìtọ́lọ̀ òun bẹ̀ náà nù. wọn àtẹ́sí mọ́bì hàbí lẹ́jẹ̀ náà wà lánàá wọn ìtọ́lọ̀ òun bẹ̀ náà nù. wà láàtà náà sàwọn fàtẹ́sí àdùn wàtẹ́sí àbàrí ìrùkùn ìtọ́lọ̀ òun bẹ̀ náà nìyẹn o. mo rò pé gbogbo àwọn ibi tọ́lọ̀ ti pè wá lákìísí ẹ̀ nìyẹn ẹ wá jẹ́ kí n sọ̀kalẹ̀ ọ̀rọ̀ yìí torí mi wá ṣe wáàsí ọmọ bẹ́ẹ̀ sọ̀rọ̀ ní oṣù tí ń sọ. ọ̀rọ̀ náà láti ń sọ látàárọ̀. wọ́n ní wáàsí mi máa ń lé pọ̀ máa ń lè máa ṣe wáàsí náà ọ̀rọ̀ nìkan ní. àyà kọ́mọ́lá. wọ́n wá ń sọ̀rọ̀. à ń sọ̀rọ̀. wọ́n ní wàá máa wáàsí tí máa lè mọ ní ṣé ìlú ọ̀rọ̀ mi. ẹ mọ̀ yàtọ̀ tó wà nínú ọ̀rọ̀ àti wáàsí tí bá ti ń lọ nìkan lè pìpì àkàkàn dání bákan náà máa sọ̀rọ̀ nítorí bákan náà máa sọ̀rọ̀ tí bá pìpì àkàkàn dání wọ́n ní máa lé òkùnkùn bẹ́ẹ̀ lọ lẹ́gbẹ̀ẹ́ náà fi wá sí máa fi máa sọ ọ̀rọ̀. ṣẹ́rí afáàní alhablu wàdàlù fi náfọ́rín ìdàgbàtàkàtà. alhablu wàdàlù fi náfọ́rín ìdàgbàtàkàtà. wàfi tafarrudi yaxza alhablu wàdàlù. wàfi tafarrudi yaxza alhablu wàdàlù. wàfi tafarrudi yaxza alhablu wàdàlù. والنظر في إبرة بالخيط ما اجتمع والنظر في إبرة بالخيط واجتمع ولا بهجرهما نفع ولا حلو ولا بهجرهما نفع ولا حلو ولا بهجرهما نفع ولا حلو. يا جماعة أقول لكم دادا الحبل وبلو في نفع إذا وقبتا. kò sí tó wà láyé tí wà láǹfààní tiẹ̀. pé kí ni kan wà láyé kò láǹfààní kò sí. ṣùgbọ́n bó ṣe lè wù kí nǹkan láǹfààní tó tí wọ́n bá dúró lọ́tọ̀ọ̀tọ̀ àǹfààní tí wọ́n ṣe yóò kéré ju tí wọ́n bá papọ̀ lọ. الحبل وبلو في نفع إذا وقبتا. ẹ̀wọ̀n kan dóró tá a fi máa fa ni ó wúlò okùn tá a máa so máa méjèèjì wúlò lọ́tọ̀ọ̀tọ̀ ṣùgbọ́n tí wọn ò bá papọ̀ wọn ò lè gbómi lélẹ̀. wọ́n fi تفرد يزل الحبل وعنده. ọmọ ìyá aláàfin ẹni náà ọmọ ìyá aláàfin ẹ̀gbọ́n náà àti àpò clear o ẹ̀gbọ́n ọgbọ́n rí o ṣé a rí okùn ó wúlò àbí òwúlò dòrò ó wúlò àbí òwúlò tó bá jó mi la fẹ́ mu táwọn méjèèjì tó bá dúró lọ́tọ̀ọ̀tọ̀ sáà lérò mi mu. torí bẹ́ẹ̀ àwa mùsùlùmí ilẹ̀ Yorùbá òǹgbẹ ń bẹ wá okùn sì ń bẹ nù wá dòrò ń bẹ nù wá èntọ́kù ni kókùn gbéra ńlẹ̀ kọ́ lọ bá dòrò ṣe àbí kí dòrò gbéra ńlẹ̀ kọ́ lọ kókùn ṣe káwọn méjèèjì kọ́ bára wọn ṣe papọ̀ kóńgbẹ tí ń gbẹ wá kó lè bá a lọ. wà ní tafarrud yazal hablu wadalu. ẹ̀wọ̀n kan tí gbogbo wa bá sọ pé
mi nípa iṣẹ́ Ansarud Din náà sọ dúró lọ́tọ̀ Ansarul Huda. táwọn náà dúró lọ́tọ̀ táwọn wọn ní bára wọn ṣe bọ́ọ̀lù kó jẹ́ nìsín wọ́n ti sún fi dúró lọ́tọ̀ tí sálábí dúró lọ́tọ̀ tí sùnmùrà dúró lọ́tọ̀ tí mọ̀lùkàsí dúró lọ́tọ̀ tákàbíyà dúró lọ́tọ̀ tí gbogbo ẹgbẹ́ dúró lọ́tọ̀ wọ́n fi ìtàkùn àdúró ní yàtọ̀ وفي تفرد يظلم والدلو وفي تفرد يظلم والدلو. ẹ̀wọ̀n nǹkan ó nígbà tí gbogbo wa tá a bá ríra wa bí okùn táwọn kan ríra wọn bí ìgboro tá a bá bára wa ṣe láàbò bọ́ nínú wàhálà tá a kóra wa sí. bá a bá ti bá wa ní àwọn ara lọ́ọ̀kan ẹ wá wọ́n gan. ìjọ mọ̀ ṣe wọ́n pọ̀ ju ti ṣe wá lọ́wọ́ ẹ̀ lọ. والنفع في برة بالخيط وجتنا wà á bọ́ májítámà á. والنفع في برة بالخيط وجتنا ولا بيجرينا نفع ولا علو ولا بيجرينا نفع ولا حلو. ọmọ ìjọ náà ẹgbẹ́ mi dáadáa kó kílíà dáadáa ta ló wà nínú wá bí tí ọ̀wọ́ sọ fọ́nà wọ́. والنفع في برة بالخيط وجتنا. ẹ̀wọ̀n nǹkan kò sẹ́nìkan tí ń bẹ́ẹ̀ ní wá bí láti òsínà wẹ̀ bẹ́ẹ̀ bá bọ́ọ̀dé mẹ́rin tí ọ̀bá wọ́n tó gba aláwọ̀ sọ́ọ̀ bẹ́ẹ̀ kọ́ dáadáa o. ayélujáfọ́ náà ẹ wá gbọ́ aṣọ tó wà lọ́rùn wa kí nǹkan méjì ló ṣiṣẹ́ lára ẹ̀ ká tó wọ̀. والنفع في برة بالخيط وجتنا. abẹ́rẹ́ ṣiṣẹ́ ń bẹ̀ òwú ṣiṣẹ́ níjọba abẹ́rẹ́ bá sọ fún òun ní gbòòwú ṣe owó gbogbo ayé ọ̀rọ̀ rẹ̀. ولا بيجرينا نفع ولا علو. ẹ̀wọ̀n bá wà yìí ní ìṣe bá ti wà yìí òun là ń bẹ̀ ẹ̀wà mùsùlùmí ẹ̀ lọ́kọ́jà wà wọ́n o abẹ́rẹ́ dúró lọ́tọ̀ òwú dúró lọ́tọ̀. ولا بيجرينا نفع ولا حلو. ẹ̀wọ̀n mùsùlùmí lẹ́yìn ọba ẹja ṣẹra wa lọ́kàn ká sọra wa lódìdí báwa bá dúró lẹ́yìn ọ̀kan àwọn olóṣèlú wọn bẹ̀rù wa wọn bẹ̀rù wa wọn bẹ̀rù wa. حياكم الله. ẹ̀yin ẹjẹ́ tí wọ́n gbọ́ mùsùlùmí lọ́wọ́ akẹ́kọ̀ọ́ bá kò lẹ́ẹ̀kan náà. Ibi báyìí là ń lọ. Kọ́ máa ṣe tiwọn. èyí iṣẹ́ ẹ̀ṣẹ̀ làwọn ṣe. Bẹ́ẹ̀ ni. aláwa mùsùlùmí láwọn èso olóṣèlú tí gbogbo wa tẹ́nu wa bá fi kò lóde pé ń ta fẹ́ ni gbogbo àwọn olóṣèlú ní ẹ̀ka náà ni wọ́n máa bẹ̀rù wa. ṣùgbọ́n kí ni ìjọba bẹ̀rù wa wọ́n ti mọ̀ àwọn ti fa lẹ́rọ ilé yàtọ̀ sí àṣìmínú. والنفع في برة àṣìmínú láti ẹ̀dúgbẹ́ bá rẹ̀ ìwé náà gbà bọ́ọ̀tì àwọn bàbá wa ti ẹjọ́ pọ̀. بالخيط وجتنا ولا بيجرينا نفع ولا حلو. ọmọ àdìgbò olóṣèlú ọmọ lẹ́kọ̀ọ́ ẹ̀wọ̀n náà ẹ̀wọ̀n náà àmọ̀ tẹ̀lé ní ẹ̀fọ́ kọmíṣánná mélòó la ní Bẹ́ẹ̀ni, ẹsẹ̀. ẹ̀sẹ̀ mélòó la ní ọjà mùsùlùmí. kódà wọ́n bẹ̀rẹ̀ lè bẹni tí ì ṣe mùsùlùmí sálábà bọ́ọ̀lù aláàjì máa bá múra. حياكم الله. mo rò wọ́n ṣe é sí àmọ̀ tẹ̀lé ní àmọ̀ òfin mélòó la ní. ọ̀nà ìdààmú alẹ́nudààmú lásán àwọn ọmọ akọ̀kọ̀ orí ti wọn kìí ṣe orí ti àwọn ọmọ tí wọn o àwọn ọmọ tí wọn akọ̀kọ̀ orí wàhálà lánàá fà. kò sí tó fà á pípọ̀ wa àjẹ́ wúlò fún àdọ̀rọ̀ píkà. رب العزة عما يصفون والسلام على sílẹ̀ المرسلين. má yí mẹ́sẹ̀gì táwọn mú lọ lé ni pé ẹyọ kan gbogbo ẹ̀ ẹyọ kan gbogbo sáàmù. a sì fẹ́ ká mú lọ lé bẹ́ẹ̀ ní gbogbo òjẹta bọ́bẹ́ ká mú dání wípé wọ́n á máa pín nǹkan lé àrèwá àrèwé wọ́n á pín ẹran ọdún láàrèwá fáwọn ìmáàmù láti bí 30 ọdún wọ́n á pín mọ́tò fáwọn ìmáàmù láàrèwá ní gbogbo 40 ọdún àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àmọ́ ní kété tí ọlọ́run ń lo àwọn ọmọ yín náà ká súnmọ́ ọ̀pọ̀lọpọ̀ wọn pé má gbẹ̀ràn wálé mi ebi ń pa ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí ìmáàmù àgbà kò ṣẹlẹ̀ ní 8 years ago kò ṣẹlẹ̀ ní 7 years ago àṣẹ àwa mùsùlùmí náà àṣẹ tá a bá dúró lójú kan náà táwa leaders bá jẹ́ model ẹ wo gbogbo léèwé yìí àti nínú àwọn olóṣèlú wa tí wọ́n ti fún wa ní nǹkan tó torí sí bíi 7 Honorable Akíntúndé mi ò gbé wá bíbáyìí o a gbé lọ sí Muslim community Honorable Skimai wọn làwọn fún mùsùlùmí nìkan ẹ má gbé wá ẹ lè bá nínú ọgbà Alhaji Daoud a gbé lọ sí Muslim community Alhaja Mansura a gbé lọ sí Muslim community Fausi a gbé lọ sí Muslim community Adébísí Muslim community executive kankan ọ̀dàmà kódà ìgbà tí a fẹ́ ṣètò láwàní mílíọ̀nù 15 lọ́wọ́ látọ̀dọ̀ wọn ẹ̀yin ò lè pé òun bá Dáúdù dọ́dọ̀ wọn irọ́ ni a sì múra àyàwó kújọ́ mẹ́jọ ńjọ́ náà ni ẹgbẹ́ fẹ́ sí ìyàwó ni wọ́n wọ̀ ẹ̀sájà àríláwà ní ìwé náà kí ni wọ́n fẹ́ múlò gbogbo ẹni wọ́n wà ń bì bí a model àwa tá a máa bú àwọn olórí wa ká mú un lọ lélòó nìkan wa náà chẹ́kì ara wa ṣé ọ̀ máa dún tẹnu rẹ nìkan
sọ̀rọ̀ ọ̀hún láti dún tẹnu mi nìkan kí n sì pé iye mùsùlùmí yìí ọmọ àbọ̀ kó sì dáhùn káyé máa jẹ àjẹtán ká máa rántí wípé àwọn kan bẹ lẹ́yìn ni wọ́n fi wá wájú. mẹ́sẹ̀gì ẹlẹ́ẹ̀kẹta oníbàárà mùsùlùmí lánàá a máa wòran àti ní àwọn dàkàtẹ́rì tó pọ̀ àti láwọn pòfẹ́sọ̀ tó pọ̀ àti láwọn lágbájá tó pọ̀ mo fẹ́ sọ fún wa níjókòó yìí pé a rí nínú àwọn tó wà níbí tó jẹ́ pé a ní lọ́yọ̀ọ́ ó kéré parí ó yẹ kí n rí tó 15 àwọn àfa tí mo sọ fún kan náà àwọn olóṣèlú pé ẹ máa bá ní fún wa lówó lóṣooṣù láti bí ọdún 5 tí ó sì yẹ̀dùn ní. wọ́n ń gba owó yẹn dàárọ̀ yìí àwọn tí ń sanwó náà wà ń bíbáyìí wàláhì kò sóko Alhaji Dáúdù mbẹ. báwo lẹ́yìn olóṣèlú ó ṣe máa mọ̀ yìí gbọ́dọ̀ láti fẹ́ máa búyàn ká sì mọ́ lọ lélẹ́ ní ẹ̀yìn rí bàbá wa ní sọ ìlú àtọmọ tí wọ́n kọ́ kí wọ́n kọ̀ǹdẹ́mù àfa àti ń gbowó súná kí wọ́n kọ̀ǹdẹ́mù àfa àti ń gbowó ìyàwó níta. Dáúdù Gíogún mo ti lọ bí olókù pé gba owó olókù tàbí jẹun olókù yẹ kí n rí 30 ọdún but mi ilé kọ̀ǹdẹ́mù kí lẹ́lẹ́ tí mi ò fi lè kọ̀ǹdẹ́mù ni kí mo ti rọ́nà àbáyọ. káwa àfa àtàrọ́ náà tọ́lọ́run sì dá wa lóhùn táà ń rí mọ́sálásí kọ́ táà ń rí ìrànlọ́wọ́ láti ilẹ̀ Lárúbáwá ká sinmi ká máa bú ẹni tí ò tí ì rọ́nà nígbà tí wọ́n ìrọ́nà. tá a bá fẹ́ ṣọ̀kan tá a sì fẹ́ kí nǹkan máa lọ wájú ètí ìfi wá ń kádìí ọ̀rọ̀ mi ni wípé gbogbo tẹ́ǹtì tá a tà yìí o gbogbo oúnjẹ tá a fẹ́ jẹ yìí o gbogbo fáànù tá a fẹ́ tàn yìí o kò jáde lọ́dọ̀ olóṣèlú kankan o. àfẹ́kọ́níkálukú wa mọ̀ yìí pé àwọn olóṣèlú tó dé yìí wọ́n ràn wá lọ́wọ́ lórí ọ̀rọ̀ ẹ̀sìn láfi pọ́n wọlé nítorí pé njọ́ tí wọ́n fẹ́ da ọ̀nà orí awó tí gbogbo wa gbàdé yẹn ni tó bá wá orí awó rí ẹni bá wá orí awó rí bàbá ìmáàmù nígbà náà ẹ gbé ọkọ̀ sí express awàjọ rìn wálé torí pé ẹsẹ̀ fẹ́ fi rìn gan yóò máa yọ nígbà tí ọ̀nàrẹ́bù sìmẹ́ wá di rẹ́ẹ̀bù ẹ dákun bó o lẹ́sẹ̀ máa wò mí ràn irú tẹ̀sẹ̀ ẹ̀pẹ̀ máa bùn lówó ọ̀nà tí gbogbo wa yóò máa tọ̀ ẹ̀ wá bá wa dà á ṣé Dáúdù Gíogún nìkan ní ń tọ́ afẹ́sọ̀ gbogbo wa lẹ́nu wípé ìta jẹ àti ìta àmọ́ Ọlọ́run ti parí ẹ̀ àmọ́ ká má fi nǹkan kínkínní ká má fi ba nǹkan jẹ ìtumọ̀ ayẹyẹ bí lọ jókòó ẹnìkan mú tẹ̀sùbá rẹ̀ lọ́wọ́ ó ń pè subhanallah 33 ó ní wàlẹ̀ alhamdulillah 33 ọwọ́ mú tẹ̀sùbá lọ gbogbo nǹkan wá fi di ọ̀ràn náà ni pé ó ṣe mú tẹ̀sùbá lọ níbo la ti rí pé ẹni ọba sàṣkárù 33 pẹ̀lú tẹ̀sùbá mú láti rí pé ọwọ́ náà ẹni tó bá háyàwó rẹ̀ yọ gbà ládàá tọ́pọ̀ lómi náà ṣe hátì mi ẹni tí ò tí ì hátì ẹ̀ méjèèjì lèmi sì ní mo lẹ́ni tó bojú mo sì ní èyí tí ò tí ì bo ojú kí ló dé táwọn àfi lágbájá ò bojú ńlá fi wá máa yára wa ìgbò nínú rẹ̀ wà gbogbo ohun tí ọba lè dá wàhálà alẹ́ tí ì bá ṣẹbọ ká má mú kankan kábí lè máa ríra wa kó jọ wasalaamu alaykum wa rahmatulahi wa barakatuh. ẹ bọ́lá tó ní jama.